Gbówó ṣá mo ní nílẹ̀ Yorùbá ní kọ́fì. Kọ́fì kẹ̀ mo lè ti fẹ́ àwa la ní. Òun náà ni mo kòkó. Yes àwa la ní kòkó bọ̀ kò sí kọ́fì mẹ́. Àwa la ní. Gbogbo nǹkan tó lọ fún wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tó lọ fún wa ká ní pé àwọn Fúlàní yẹn ni wọ́n ní gbogbo nǹkan tí Ọlọ́run fún wa kọ́fì ni hot chocolate brown sugar gbogbo nǹkan tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá pátápátá ká ní pé àwọn Fúlàní yẹn ni wọ́n ní gbogbo orú nǹkan máa yẹn. Wọ́n ní omi, wọ́n ní kòkó, wọ́n ní epo, wọ́n ní gbòòtọ́ ní gbogbo nǹkan yẹn láti pín tipẹ́. Yes ká ní gbogbo nǹkan tó lọ́n fún wa. Ṣé ń dùn mí fún àwọn bàbá tí wà nìyẹn? Ká ní gbogbo nǹkan tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni sà. Lómi, àlépo, àlégò, àlékòpá ní gbogbo nǹkan. Ká ní pé àwọn Fúlàní yẹn náà ní gbogbo nǹkan lórí ilẹ̀ wọn ni. Bẹ́ẹ̀ni. Pé àwa làwa wà ní dẹ́sàtì kan tó wà dẹ́sàtì yẹn. Láti pín tipẹ́, wọ́n ti lé wa lọ sí kálukú ti pín, wọ́n ti sọ fáwọn òṣèlú pẹ̀lú wa mọ́. Bọ̀dọ̀ àwọn bàbá tí wà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá àwọn òró nípa tiwa àtàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ni kò yé mi gbogbo nǹkan báyìí wọ́n máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ bàtújẹ́ fún yẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ní ṣé n tà ń ṣe à ń bájọba jà ni. àbájọba jà ni kí ni báyọ̀ bọ́ síjọba ni àbá kádà síjọba àbí kí ni wọ́n ti bájọba jà níbo la ti pa yẹn. à ń béèrè fẹ́tọ̀ wa nínú lọ́wọ́ ìjọba Nàìjíríà bá a ṣe pẹ̀lú wọn mọ́ tí bá nǹkan náà so wá pọ̀ international so àwọn bàbá wa tọ́lẹ̀ mọ́ àwọn tó so wá pọ̀ nẹ́nìkan lọ́gbà tó tán tó wá ká so kí la fi bájọba jà àwọn bájọba jà àbí kí la fi ní ìjọba lára so nǹkan à ń ṣe papọ̀ mọ́ ìjọba ni à ń béèrè fún ráìtì wa sáà nira láti béèrè fẹ́tọ̀ wa nira tó máa ráìtì wa ni àdé ń béèrè ìyẹn ò ti pé kí la fi bájọba jà. Àwọn àgbàlagbà ìjọba mú evidence kẹta fi bá wọn jà inú òfin constitution Nàìjíríà ṣé kò sí ń bẹ̀ wípé ká béèrè fẹ́tọ̀ wa ẹ sọ fún mi kíjọba fúnra wọn dáa lóhùn pé tí kò sínú constitution Nàìjíríà amalgamation wèrè tó ti expire tí Jonathan náà dẹ̀ sọ pé ó ti expire ní 2014 ó ti pé 14 years. amalgamation yẹn kán lọ gbé jáde kán lọ tù bóyá orí wọn ti bóyá wọn mọ nǹkan tó ṣe pẹ́ẹ́n sọ́kàrà gbọ́n ṣe kí o kán lọ tù kò tún fàyè gbà wá láti béèrè fẹ́tọ̀ wa. Àwọn bàbá wa tó wà nílẹ̀ Yorùbá táwọn màmá wa tó tá a ní kọ́ bá wa fọwọ́ kun kó ọ̀rọ̀ yìí lè níyanjú kí lẹ́yìn rò pé wọ́n ṣe fi fọwọ́ kun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú bá wọn kan àwọn gọ́ọ̀mẹ̀ntì á ní ìkókò ní wọn wọ́n ń dẹ́rù bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́tì wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú ń bá wọn ọ̀pọ̀lọpọ̀ ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n ti ní gbàgbọ́ nìyẹn ètò máa wọ̀n wọ́n gbà wọ́n náà mọ̀ pé yà ń jẹ wá mọ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ ìdáná. Àṣé pé yà ń jẹ wá. Tó pọ̀ jù tó pọ̀ gan tó pọ̀. Mo rí pé ní. ọdún náà àgbọ̀dọ̀ Ọlọ́run ṣàforíjì fún gbogbo wa ọba tó ní wá tó darí wa Ọlọ́run ṣe dáadáa fún mi. Èmi tí ń bá Ọlọ́run ṣe dáadáa fún mi lẹ́nu àwọn ọmọ mi tí ń bọ̀ lẹ́yìn ńkọ́ àwọn ọmọ ẹ̀gbọ́n mi ńkọ́ àwọn ọmọ àbúrò mi ńkọ́. Àtàwọn tẹ́ ẹ mọ̀. àwọn tí mo mọ̀ tó ń bọ̀. ìyẹn lèmi ń dà kí ṣe kété mi kí ni mo fẹ́ jẹ. Ṣé pé yín wà òkè. kẹtí mo tọ́lọ̀ fún mi lè jẹ́ tó tí mo gbé pẹ́pẹ́ kódà kí n fẹ́ lo 200 years lórí ilẹ̀ àìsàn wa kẹtọ́lọ̀ fún mi lè lò tán. àtàwọn ọmọ tí mo bí ilé àlejò lò tán. Àwọn ọmọ yín tó tẹ̀ ẹ́ pé abroad ni wà. òyò pọ̀lọpọ̀ wọ́n jẹ́ àwọn àtúnjẹ kí làwọn wá bá jẹ ṣé nǹkan tí mo fẹ́ jẹ ni mò ń wà sáwọn náà ò rí lé mi ò rí nǹkan tó ń bàjẹ́ mbẹ́ ni wọ́n rí gbogbo nǹkan tó ń bàjẹ́ mbẹ́ náà ṣé nǹkan tí mo nínú ilé pẹ̀lú nǹkan tó ń bàjẹ́ kò tó mi jẹ ni ó ti tó mi jẹ náà ó tó mi jẹ but kọ́lọ̀ ń ṣàánú gbogbo àṣà kọ́lọ̀ ń ṣàforíjì fún wa.